It's Maestro on the beat, baby. Kò yí o, àsìkò bí ojú ọjọ́ ṣe rí níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, a kí yín káàbọ̀ padà sórí ètò yín ètò wa ni Ẹwà Èdè Yorùbá látọwọ́ Ref Tutors Educational Services, níbi tí a ti ń mú ìwé kan wá sí etí ìgbọ́ wa tí a pe àkọlé rẹ̀ ní Àrídùnnú Ọmọ látọwọ́ Fọláṣadé Ọláníyì. Ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn báyìí a ti bẹ̀rẹ̀ ìwé yìí ní kíkà. Ní ọ̀sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ bí a kà á bí Adéwálé àti Ṣemílórè ṣe ṣe alárìnbápàdé ara wọn, tí ohun tó ṣokùnfà wíwá sí ààfin fún Ṣemílórè tí ó sì ṣokùnfà ìfẹ́ tí ó wà ní àárín ọmọ ọba tó ṣẹ̀ ti òkè òkun dé àti Ṣemílórè. Lónìí a ó máa tẹ̀síwájú ní orí 16 nínú ìwé Àrídùnnú Ọmọ yìí, ẹ máa bá wa ká lọ. Ọ̀rọ̀ ìfẹ́ ti lálẹ́ wù láàrin Adéwálé àti Ṣemílórè. Ọlọ́ládé sì ti di ará òkè òkun, ó ń kàwé rẹ̀ lọ níbẹ̀. Nígbà tí Adéwálé ṣí ilé ìtajà 4 fún Ṣemílórè, Ṣemílórè náà wá di ẹni tó ń lọ òkè òkun lọ kó aṣọ olówó iyebíye wá sí ìlú Ìmẹ̀ràn láti wá tà. Ṣemílórè wá bọ́ sínú ayé gbà, òun náà wá di ẹni tí ń gbé láàfin. Wọ́n dá ọjọ́ ìgbéyàwó sọ́nà. Àkànmú sin ọmọ rẹ̀ dé ibi ẹ̀rù, ó padà lẹ́yìn rẹ̀ kí ó máa dá àgbélébù rẹ̀ gbé. Àkànmú sì kọjú sí àwọn ọmọ rẹ̀ méjì tó kù. Ó tafà sókè, ó yídó borí, ó ti gbàgbé wípé ọba òkè ń wò òun. Ní ìrọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta kan, Àkànmú jókòó níwájú ilé rẹ̀, ó ń gba atẹ́gùn. Ojú tó gbé sókè, ó rí àwọn èrò tí ń bọ̀ ní ọ̀kánkán ọ̀dọ̀ rẹ̀. Ó dìde súnmọ́ wọn láti mọ ohun tí ó ṣẹlẹ̀. Ó rí i tí wọ́n gbé òkú kalẹ̀. Ó súnmọ́ òkú náà nígbà tí kò rí kí ẹnì kankan nínú wọn sọ̀rọ̀. Ó ṣí aṣọ funfun tí wọ́n fi bò ó lójú. Òkú ọmọ rẹ̀ Ọmọ́wùmí ni wọ́n gbé wá. Ọmọ́wùmí ṣe alábàápàdé ikú òjijì ní àsìkò tí ó ń jáde lọ. Ọkọ̀ àjàgbé kan sì kọlù ú, ó sì kú fínfín lẹ́sẹ̀kẹsẹ̀. Àkànmú sun ẹkún kíkorò, ó ti gbàgbé wípé ọkùnrin ni òun. Ó sun ẹkún yìí, ẹkún àsundàkẹ́. Wọ́n gbé Ọmọ́wùmí lọ sí ẹ̀yìnkùlé bàbá rẹ̀, wọ́n sì sin ín síbẹ̀. Lẹ́yìn oṣù méjì, jìnnìjìnnì ọmọ rẹ̀ tó kú kò tíì kúrò ní ara rẹ̀. Wọ́n tún ránṣẹ́ sí i wípé Olúfúnkẹ́ ọmọ rẹ̀ tó wà nílé ọkọ ń rọbí tí kò sì rí ọmọ náà bí. Ibo ni àjálù tí ń wọlé tọ̀ Àkànmú ti wà? Àkànmú mú fìlà rẹ̀, òun pẹ̀lú ọkọ ọmọ rẹ̀ gbé Olúfúnkẹ́ lọ sí ọ̀dọ̀ bàbá Àwòrò. Bàbá Àwòrò gbé ọ̀pẹ̀lẹ̀ nọlẹ̀. Ọ̀dọ̀ bàbá yìí ni àṣírí ti tú. Àkànmú, o bá fẹ́ kí ọmọ rẹ sọ̀ láyọ̀, àfi kí o yá tú àṣírí tí ń bẹ lọ́wọ́ rẹ. Bí bẹ́ẹ̀ kọ́, ọwọ́ ara rẹ nìwọ yóò fi gbé ọmọ náà sin. Inú bí Àkànmú, ó mú fìlà rẹ̀, ó fẹ́ bínú jáde. Àkànmú ti dé ẹnu ọ̀nà nígbà tí Olúfúnkẹ́ pariwo. Ó ní, bàbá mi, nínú ọmọ 3 tí ẹ bí, èmi nìkan màlẹ́ ń wò lójú. Ẹ ti sin ẹ̀gbọ́n mi ọ̀hún dé ibi tó wù yín, ẹ padà lẹ́yìn rẹ̀ tí ẹ fún ní àìsàn rọpárọsẹ̀. Olówó ọlọ́lá wá di ẹni tí ń fìdí fà nílẹ̀. Kò sí aya, kò sí ọmọ. Ẹ tún fẹ́ pa ẹ̀mí náà, kò burú o. Bí n bá ti dé ọ̀run, n ó jábọ̀ fún ìyá mi. Ọ̀rọ̀ tí Olúfúnkẹ́ sọ, ó sọ sọ́kàn bàbá rẹ̀ gbọ̀ngbọ̀n. Ó yíjú padà, omijé bọ́ ní ojú rẹ̀. Ó jókòó padà. Ó ní, lóòótọ́ ni àṣírí ń bẹ lọ́wọ́ mi. Ìbá sì ṣe wípé mo mọ̀ pé bí ìgbẹ̀yìn rẹ̀ yóò ṣe rí nìyí, èmi ìbá ti má ṣe é. Nígbà tí Ajíbọ́lá gbé Adédoyin níyàwó, inú mi kò dùn sí i torí ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti sọ wípé ọmọ alálùbáríkà kò lè ti ara Adédoyin jáde. Ọmọ mi kí ó fẹ́ ìyàwó mìíràn, ó kọ̀ jálẹ̀ ni mo bá wá ọ̀kan kún èjì. Mo kọ ẹ̀yìn ọmọ àwọn méjèèjì sí ara wọn. Lẹ́yìn èyí, mo tì í títí ó fi wá já Adédoyin àti àwọn ọmọ rẹ̀ sílẹ̀ sí abúlé. Nígbà tó já wọn sílẹ̀ tán,
tó lọ Adédoyin kó àwọn ọmọ náà ó kọrí sí abúlé ìyá rẹ̀ ni mo bá wòye wípé òkè òkú lòkún rè bàbá ọmọ ló ní ọmọ. Mo rò wípé bó pẹ́ bóyá Adédoyin yóò kó wọn padà wá. Èmi kò sì fẹ́ olórí burúkú ọmọ nínú ẹbí tèmi. Mo wọlé lọ, mo tán nǹkan lá. Mo ní kí òun pẹ̀lú àwọn ọmọ náà tàn sọ́nà. Láti ìgbà náà ni n ò sì ti gbúrò wọn mọ́. Bàbá ẹ gbà mí, Olúfúnkẹ́ ò mà gbọ́dọ̀ kú. Bàbá ní kí Àkànmú gbé ẹbọ bí ó bá fẹ́ ra ẹ̀mí ọmọ rẹ̀ padà. Ẹyin adìyẹ, ẹ̀kọ, obì àti epo pupa ni wọ́n fi rú ẹbọ náà. Àkànmú gbé ẹbọ náà lọ. Ẹbọ ọ̀sán gangan ni. Ní iwájú ilé Àkànmú, ọkọ̀ funfun bọ̀gìnì kan paná. Àwọn ará ìlú ti péjọ láti mọ ẹni tó wà nínú rẹ̀. Adéwálé ló kọ́kọ́ sọ̀kalẹ̀. Ó ṣí ilẹ̀kùn fún Ṣemílóore. Àwọn méjèèjì wá bá Àkànmú ni. Ọmọ kékeré kan mú wọn lọ ọ̀dọ̀ bàbá àwòrò kí wọn ó lè rí Àkànmú. Àkànmú ṣẹ̀ṣẹ̀ ti oríta mẹ́ta tó gbé ẹbọ lọ dé ni. Ẹ̀jẹ̀ ń jáde ní ojú, imú àti ẹnu. Ẹ̀mí rẹ̀ ti fẹ́ẹ̀ bọ́ kí Adéwálé àti Ṣemílóore tó wọlé. Àkànmú ṣe àlàyé fún wọn ní ṣókí kí ẹlẹ́mìí tó gbà á. Kíá ni Olúfúnkẹ́ bímọ. Ọ̀rọ̀ náà dùn Ṣemílóore. Omijé gbígbóná sì jáde lójú rẹ̀. Adéwálé rẹ̀ lẹ́kún. Adéwálé àti Ṣemílóore sì padà sí ìlú Ìmẹ̀ràn. Ohun ọ̀tọ̀ ni wọ́n bá kúrò ní ìlú Ìmẹ̀ràn. Ohun ọ̀tọ̀ ni wọ́n lọ ṣe. Èrò ọkàn wọn ni láti lọ sọ fún Àkànmú ní ìlú Aláró wípé wọ́n fẹ́ ṣe ìgbéyàwó. Kí wọ́n sì sọ fún Ajíbọ́lá ní ìlú Èkó, ṣùgbọ́n ibi tí wọ́n fojú sí ọ̀nà kò bá ibẹ̀ lọ rárá. Níbí ni a fi àdàgbé ètò yìí rọ̀ sí ní ọ̀sẹ̀ yìí. Bó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí 17, a ó máa mọ ohun tó ṣẹlẹ̀ sí Àkànmú. A ó máa mọ ohun tó ṣẹlẹ̀ sí Ajíbọ́lá. A ó máa mọ ohun tí ó ṣe ẹlẹ̀ sí àwọn ìyókù tí a ti mẹ́nubà nínú ìwé tí a ń kà lọ yìí. Ẹ máa bá wa ká lọ. Láyọ̀ o.